Bismillahir Rahmanir Rahim. Ẹ̀yin ọmọ èṣù, ẹ̀yin ẹrú èṣù, ọmọ Ògún, ẹrú Ògún, ẹlẹ́bọ oníṣẹ̀ṣe aláṣìṣe, ẹ lọ farabalẹ̀. Gbogbo ń tẹ́ ń sìn náà ni ó padà dohun gbàgbé. Báwọn tàná ṣe dohun gbàgbé. Ọ̀rọ̀ tá a sọ lánàá ń pa ẹ̀là dohun gbàgbé àtàwọn tí ń sìn ó ti dohun gbàgbé. Eléyìí tení ni Ọbàtálá náà di ohun gbàgbé, àwọn tí ń bọ Bàtálá náà dohun gbàgbé. Bàbá Sheikh Zughlulu sọ̀rọ̀ Ọbàtálá sínú tírà wọn yìí o, Azharu Ruba fi akhbari biladi Yorùbá. Bàbá ní ismu lirajulin min rijali Yorùbá al-qudama yaskunu fi madinatin tudia bi Igbó. Bàbá ní ń gbé ọkùnrin kan ní nínú àwọn ọkùnrin Yorùbá tó ti wá ń gbé Igbó. Thumma intaqala, ó wá kúrò ní Igbó yẹn, ila madinatin ukhra, ó wá tún wá sílùú míì. Wa asbaha akhiran lima wuhiba mina shaja'ati qailan li tilka albaldati sogirati. Bàbá ní ó padà di baálẹ̀ ìlú tó wá yẹn, ó wá láti ìlú kan sí ìlú kan, ó wá padà di baálẹ̀ ìlú yẹn, ó fipá gbalẹ̀, ó sọra rẹ̀ dọba wọn látara kó lákin. Wamtaza an ghairihi min aqyali Yorùbá bil iqtisari ala zawjatin wahidatin ismuha Yemowo. In tó wá fi yàtọ̀ sí gbogbo àwọn baálẹ̀ ilẹ̀ Yorùbá ni pé ìyàwó kan péré ló ní, orúkọ ìyàwó rẹ̀ ń jẹ́ Yemowo. Li'annahu yara nafsahu ajizan an ta'addudi nisa'i li qasawati qalbihi wa shiddati ghadabihi. Ó rí pé òun ò lágbára àti fẹ́yàwó méjì torí pé ẹntọ́kan rẹ̀ le, èèyàn burúkú ni, tí ìbínú rẹ̀ burú gan. Nígbà tó wá kú wà lámọ́mọ́ta ní bàbá, nígbà tó kú nahata atba'u iddata tamasila ala suratihi wattakhazuhu ilahan wa badaw lahu ma'badan ja'alu fihi تمثال الفرس المنحوت من الشجر مع السيف ويلبس أتباعه الثياب البيضاء وبصلابة إيمان العلماء ودعوتهم إلى الله انتهى أتباع هذا الرجل الصنمي وأصبحت معابدهم مساجد ترتفع فيها الأصوات بلا إله إلا الله Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Bàbá ní nígbà tó wá kú, àwọn ọmọ lẹ́yìn rẹ̀, àwọn tó jẹ́rú rẹ̀, wọ́n padà gbẹ́gi fún, wọ́n kọ́lé fún un pé ilé táwọn ti máa sìn nìyí o, eléyìí ní ilé tiẹ̀ ń bí, àwọn ìlú mi náà tún ní tiwọn, gbogbo wọn náà ní ilé tán ti ń sin Ọbàtálá. Ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run ọba, látara pípèpè táwọn àfáà tí wọ́n dákẹ́, báwa náà ṣe bẹ̀rẹ̀ sí ń pèpè léni tá à ń sọ pé ẹ fi òṣàlẹ̀, ẹ fẹ́ bọ́lẹ̀, ẹ fi èṣúlẹ̀, ẹ fògúnlẹ̀, ẹ fi égúnlẹ̀, ẹ fi ṣàngólẹ̀, gbogbo nǹkan yẹn fílẹ̀. Báwọn àfáà tàná náà ṣe ń pèpè nìyẹn, látara ìgbàgbọ́ wọn tí wọ́n dúró ṣinṣin pẹ̀lú tọlọ́run ọba, tí wọ́n ń pa àwọn èèyàn pé ẹ kúrò níbi ẹbọ, ẹ máa ṣe ìsìláàmù. Ọbàtálá dohun gbàgbé, àwọn tí ń sì dohun gbàgbé, gbogbo ilé ìjọsìn Ọbàtálá padà níbi tán ti ń pe la ilaha illallah Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Bí gbogbo àwọn òṣàtẹ́yìn náà ń sì lédi bí wọn náà ti dohun gbàgbé nìyẹn. ìsìláàmù ti dé láti wá dúró, ìsìláàmù mọ̀ bẹ́ẹ̀ ni yóò mọ̀ ga sí, á sì mọ̀ pọ̀ sí ni. Ẹ̀yin ẹlẹ́bọ, ọkàn yín ò ní balẹ̀.